Aláròyé máa wí o. 100 mílíọ̀nù làwọn agbébọn fẹ́ gbà fún ọ̀kọ̀ọ̀kan àwọn tí wọ́n jí gbé nínú ṣọ́ọ̀ṣì lẹ́rùkù. Àwọn agbébọn tí wọ́n ṣọṣẹ́ lẹ́rùkù nípínlẹ̀ Kwara níbi tí wọ́n ti jí àwọn olùjọ́sìn 38 gbé ti kàn sí àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n sì ní kí wọ́n máa wá san 100 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ẹnìkọ̀ọ̀kan àwọn èèyàn náà. Ọjọ́bọ̀ Thursday, 20 oṣù yìí ni wọ́n láwọn jàǹdùkú ajínigbé náà kàn sí ẹbí àwọn tí wọ́n kó sígbèkùn lọ́kọ̀ọ̀kan tí wọ́n sì ní kí wọ́n máa wá san 100 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ fáwọn èèyàn wọn. Ọ̀kan nínú àwọn àgbà ìlú ọ̀hún tó jẹ́ olórí ẹ̀ta tìlú Èrùkù, Olóyè Olúṣẹ́gun Olúkọ̀tún, ló fìdí èyí múlẹ̀ fáwọn oníròyìn kan lọ́jọ́bọ̀ Thursday yìí. Olóyè Olúkọ̀tún ní òun àtàwọn ẹbí òun 5 làwọn jọ wà nínú ṣọ́ọ̀ṣì lásìkò táwọn agbébọn ọ̀hún ya bò wọ́n lójijì ní nǹkan bíi aago 6 kọjá ìṣẹ́jú 6. Ó ní ojú fèrèsé ṣọ́ọ̀ṣì tí òun àti ọ̀kan nínú àwọn ọmọ ìjọ náà gbà jáde lórí fi kó àwọn yọ, ṣùgbọ́n tí àwọn èèyàn 4 yòókù wà lára àwọn tí wọ́n kó nígbèkùn lọ. Ó ní ìsọ̀rí ni wọ́n pín àwọn èèyàn àwọn tí wọ́n jí kó lọ sí níbi tí wọ́n kó wọn lọ ọ̀hún, tí wọ́n sì ti ń kàn sáwọn èèyàn kan lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú 100 mílíọ̀nù tí wọ́n ní kí wọ́n wá san fún ìtúsílẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọn. Olóyè yìí ní kò sẹ́ni tó tíì kàn sí òun tàbí nínú ẹnikẹ́ni nínú ẹbí òun lórí àwọn èèyàn òun 4 tó wà níkàáwọ́ wọn títí di àsìkò yìí. Ọjọ́rú Wednesday níjọba ìpínlẹ̀ Kwara kéde títí gbogbo iléèwé tó wà níjọba ìbílẹ̀ 4 nípínlẹ̀ ọ̀hún pa nítorí ìṣẹ̀lẹ̀ àwọn agbébọn tí wọ́n fi ìgbà gbogbo ṣọṣẹ́ lágbègbè náà. Àwọn ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ kàn ní ìjọba ìbílẹ̀ Ìsìn, Ìrẹ́pọ̀dùn, Ìfẹ́lódùn àti Èkìtì lábẹ́ ibi tí Èrùkù wà. A rántí pé ní nǹkan bíi aago 6 kọjá díẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù kọkànlá yìí láwọn agbébọn tí wọ́n lé ní 10 ya bo ṣọ́ọ̀ṣì ìjọ Àpọ́sítélì Kristi Òkè Ìṣẹ́gun tó wà ní Èrùkù níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara níbi tí wọ́n ti yìnbọn pa èèyàn 3 tí wọ́n sì tún jí àwọn olùjọ́sìn 38 wọgbó lọ. Àkànṣe ètò ìsìn ìdúpẹ́ lórí àwọn ọmọ ìjọ CAC ọ̀hún kan tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé ni wọ́n ń ṣe lọ́wọ́ kí àwọn agbébọn míì tó tún wá ya bò wọ́n lọ́jọ́ náà. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.